Ẹ̀yin mi jẹ́ wo mi ni ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo. Egbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan rú. Níbo la fẹ́ bá yàrá já? Ìjọ́ wo la fẹ́ ṣèyí dà? Bá a ti ń pariwo wọn lọ́tún là ń pariwo wọn lósì. Bá a ti ń gé wọn lọ́wọ́ ni wọ́n tún ń bọ̀ ká. Ó dáa o, lásìkò yìí táwọn ọ̀dọ́ tán láwọn ń ṣe yahoo tí wọ́n ń ka pátá onípátá kiri. Àwọn àlàyé ọ̀rọ̀ kan bẹ̀ tá ó sì fi hàn yín nínú fídíò yìí. Ẹ máa bá wa ká lọ níkànnì Yorùbá Gidi tẹlifíṣàn. Ọwọ́ pálábá àwọn tó ti ṣégi. Ẹ láwọn wò ni? Àwọn apanijayé, àwọn apaniṣẹ́ṣó. À ń pariwo Boko Haram, à ń pariwo àwọn Fúlàní darandaran tí wọ́n ń pààyàn nípakúpa. Ìyẹn là ń sọ lọ́wọ́ kò ìtànlẹ̀. Nẹ̀mí tún yọjú. Wọ́n mú àwọn ajínigbé kan nílùú Abẹ́òkúta lẹ́nu àìpẹ́ yìí. Ṣé ẹ ti rí gbọ́? Bẹ́ẹ̀ ò bá ti rí gbọ́, ẹ ṣáà farayín balẹ̀. Ẹ farabalẹ̀ láti gbọ́ tuntun lónìí. Èwo ló tún ṣẹlẹ̀ yìí o? Ẹ wá wo ọ̀dọ́kùnrin yìí. Ó pa obìnrin olóbìnrin. Ó kàn sí wẹ́wẹ́. Èyí yóò máa dáa. Ẹ máa farabalẹ̀. Ẹ sì máa bá wa bọ̀ láti gbọ́ ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ yìí níkànnì Yorùbá Gidi tẹlifíṣàn. Àṣé ìkàlẹ̀ ènìyàn èèyàn nìkà. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ káríkùn àṣebì. Lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2022 pẹ́pẹ́yẹ pọmọ ní ìlú Abẹ́òkúta. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kúṣìmọ̀ Lukman tó ń gbé ní ojúlé 9 òpópónà Abúlé Ọlọ́nì Òkè Yídì ní ìlú Abẹ́òkúta tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alábòójútó nílé ìgbókùpamọ́sí ìyẹn mọ́ṣúárì tó wà ní Òkè Láǹtóró ní ọwọ́ àwọn àjọ elétò ààbò SOSAFE tẹ̀ tí wọ́n sì ká orí ọ̀dọ́mọdékùnrin kan mọ́ lọ́wọ́. Nínú àlàyé tí Lukman ṣe lákòókò tí ó ń bá ìkànnì Yorùbá Gidi sọ̀rọ̀ fi ọ̀rọ̀ náà yé wa wípé ó ní ọmọkùnrin tí òun gé orí rẹ̀ yìí ni wọ́n gbé wá sí ilé ìgbókùpamọ́sí látàrí pé ó gbẹ̀mí mì sílé ìwòsàn FMC tó wà nílùú Abẹ́òkúta lẹ́yìn tí àwọn òbí rẹ̀ tí wọ́n ti jà fitafita láti dóòlà rẹ̀ kúrò lọ́wọ́ àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ èyí tí ọmọ náà kó sí. Ìlú Ìbàdàn ni àwọn òbí ẹ̀ fi ṣe ibùgbé ṣùgbọ́n nítorí àtitọ́jú ẹ̀ nítorí ìlera rẹ̀ ni wọ́n ṣe gbé wá sí ilé ìwòsàn FMC tó wà ní ìlú Abẹ́òkúta. Ṣùgbọ́n ní ọjọ́ Ajé òun ni ọmọ yìí kú. Ìyẹn ọjọ́ Ajé ọjọ́ 25 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. Òun ni ọmọ yìí ló gbẹ̀mí mì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òwe Yorùbá kan sọ pé ohun burúkú ni kí màjèsín máa tọ́jú àwọn òbí ẹ̀ rọ̀run. Òun ló mú àwọn òbí yìí pinnu pé káwọn kúkú sí òkú ọmọ yìí sí ìlú Abẹ́òkúta. Wọ́n bá Lukman sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ó dẹ̀ gbà sí wọn lẹ́nu. Ó di rẹ̀rẹ̀ mú ní ìtẹ́kù tó wà ní Òkè Yídì ní Láǹtóró nílùú Abẹ́òkúta. Wọ́n sin ọmọ yìí ní dédé agogo 7 ìrọ̀lẹ́ ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2022. Lẹ́yìn tí elégbé ti regbé télégbé ti regbè ni Lukman bá padà lọ síbi tí wọ́n sin ọmọkùnrin yìí sí ní agogo 6 òwúrọ̀ ọjọ́ kejì tí ṣe ọjọ́ ìṣẹ́gun oṣù kẹrin ọdún 2022 láti lọ gé orí ọmọ náà. Ṣùgbọ́n kí gbogbo ṣèkàṣèkà máa rántí wípé ìkà ń bọ̀ wá ka oníkà o, nítorí nígbà tí Lukman ń gbìyànjú láti ṣe ìwà yóò tiẹ̀ ti gé orí ọmọ yìí tán ní ọwọ́ àwọn àjọ SOSAFE tí wọ́n ń ṣiṣẹ́ ètò ààbò káàkiri ní agbègbè yìí lọ́wọ́ wọn bá tẹ̀ ṣíkún. Bó tilẹ̀ jẹ́ pé Lukman sọ̀rọ̀, ó ní iṣẹ́ burúkú yìí tí òun ṣe yìí ẹni tó bẹ òun lọ́wẹ̀ òun náà lẹ́nìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ olóyè Ifálóníṣe tí gbogbo èèyàn mọ̀ sí Láróyè ni ó bẹ òun ní ọ̀wẹ̀ yìí ọ̀wẹ̀ ibi yìí tó ní òun á fóun ní 50,000 náírà ìyẹn 50,000 naira láti lọ gé orí èèyàn wá wípé ó fẹ́ lò ó fún oògùn owó. Ẹ wo ẹ rí wípé ó lágbára. Adarí ikọ̀ SOSAFE lábẹ́òkúta ìyẹn Kọ́mándà Sọjí Gonzalo wọ́n ní àǹfààní láti bá ìkànnì Yorùbá Gidi sọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ náà
àwọn sì fi ọ̀daràn yìí ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta tó jẹ́ olúùlú iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn tí iṣẹ́ ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀rí pé ṣẹlẹ̀ yìí gbáǹkọ́gbìn ní kódà ó làgìbọ̀tán. Ọlọ́run akúkú máa ṣọ́ wa, gbogbo àwa abiyamọ ayé a ò ní fojú sunkún ọmọ wa o. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé lórúkọ mi tí mo ti ń jábọ̀ fún ìkànnì Yorùbá Gidi. Kò mà tán síbẹ̀ o, ikọ̀ ìròyìn wa tó tẹ̀síwájú nínú ìwádìí àti iṣẹ́ ìròyìn ẹ̀tún gbọ̀ǹta mú wá. Bákan náà, ìròyìn gbáǹkọ́gbìn míì tún rèé tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn ọkùnrin méjì kan, Wàsíù Ọmọ́nọsẹ̀ ẹni ọdún 35 tó ń gbé ní agboolé Abíóyè Ṣàrẹ́ àti Àkànbí Ibrahim ẹni ọdún 22 tó ń gbé ní òpópónà Ṣayọ̀. Ọwọ́ tẹ àwọn méjèèjì yìí tí wọ́n jẹ́ ọlọ́kadà tí wọ́n gun ọ̀kadà lákòókò tí wọ́n lọ, tí àwọn ọlọ́pàá sì ká orí èèyàn àti ẹsẹ̀ èèyàn mọ́ wọn lọ́wọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ àwọn ọlọ́pàá ti àwọn ọkùnrin méjèèjì yìí ní ọjọ́ Àìkú ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2022 ní nǹkan bíi agogo 11:30 àṣálẹ́ lákòókò tí wọ́n ń gun ọ̀kadà lọ, ṣùgbọ́n kété tí wọ́n ti kẹ́fìn àwọn ọlọ́pàá ni wọ́n bá méré lórí ọ̀kadà wọn ni wọ́n ń sá lọ. Nígbà tí àwọn ọlọ́pàá rí ìwà tí wọ́n hù yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé bẹ́ẹ̀yìn ò bá ṣe nǹkan òtúlẹ̀ kì í kíyèsí ìkùlé, làwọn ọlọ́pàá náà ló bá di gbáyà wọn ló bá gbáyà àwọn ọkùnrin yìí. Káwí káfọ̀ káwí wọ́n lé wọn mú o. Ọwọ́ tẹ àwọn ọkùnrin méjèèjì yìí, Wàsíù àti Àkànbí. Nígbà tọ́wọ́ tẹ̀ wọ́n táwọn ti báàgì tí wọ́n gbé dání, ibẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sọ fún wa wípé wọ́n sì bẹ̀rẹ̀ sí máa tú lẹ́sẹ̀kẹsẹ̀ láti mọ nǹkan tó wà nínú àpamọ́ ọwọ́ wọn. Sí ìyàlẹ́nu, orí èèyàn àti ọwọ́ èèyàn méjì ni wọ́n bá nínú báàgì tí àwọn ọkùnrin méjèèjì tí wọ́n gbé dání. Nígbà tí ìkànnì Yorùbá Gidi tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn méjèèjì lẹ́nu wò wípé kí lẹ fẹ́ fi orí èèyàn yìí ṣe, báwo ló ṣe jẹ́, wọ́n ní àáfàá kan ní ìlú Ìlọrin ló bẹ̀ wọ́n lọ́wẹ̀ yìí, ọ̀wẹ́ ibi gbáà ni, láti lọ wá orí èèyàn àti ọwọ́ méjèèjì wá. Kí làáfàá yìí fẹ́ fi ṣe? Níbẹ̀ ló ti wá sọ di mímọ̀ pé àáfàá yìí sọ pé òun fẹ́ lò fún oògùn owó. Àmọ́ ní báyìí àwọn méjèèjì ti wà lákọlò ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ti ń kà bòròbòrò tí iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ti ń jábọ̀ fún ìkànnì Yorùbá Gidi. Ṣebí ó kù níbọn ró nínú fífojú àwọn aṣebi hàn nínú àwọn tí ń hùwà ìbàjẹ́ láwùjọ wa, àfi ká máa fojú wọn léde kí wá ìbàjẹ́ lè di èyí tó wọ̀ṣẹ́ bí ọbẹ̀ páànù nílẹ̀ Yorùbá. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi. Ẹ má gbé kúrò ńbẹ̀ kẹ́ ẹ tún gbọ́ àlàyé ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ èyí tó tún ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé nílẹ̀ Yorùbá làwọn tí a lè mọ̀ wò gẹ́gẹ́ bí ẹlẹ́sìn, àwọn tó yẹ ká bá ohun rere lọ́wọ́ wọn là ń bá ìwà pálapàla láyìíká lọ́wọ́ wọn tí wọ́n tún wọ̀ bí ẹ̀wù. Ẹ máa bá wa ká lọ. Tí mo bá ti ń try láti tí kan tó ṣe kìíní kan bá ti ń dá tó ti ń fẹ́ súnmọ́ mi báyìí ni àwọn ogun yẹn máa ń ṣẹlẹ̀ pẹ̀lú mi. Torí mò ń bá àwọn ta mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí mo wá fún iṣẹ́ mọ́tò yẹn wá sábẹ́ ta mi báyìí níbi Ajítádùn yẹn, mo bẹ́ẹ̀ ni ẹ̀ta mọ́tò. So this same guy tí mo ta fóònù mi fún yìí, ó ní mọ́tò kọ̀ǹtẹ́nì kan gbé fún mi pé mo ta ń gbà yẹn. So ẹni wá eléyìí wá bá mi pé òun nídìí mọ́tò, wọ́n á gbé mọ́tò yẹn fún mi, ó san 200,000 nígbà yẹn, fún wọn máa san èyí tó kù ní 100,000. Mọ́tò yẹn jẹ́ 650, so inú 650 ó san mọ́tò fún ní 600. Ẹni tó ní mọ́tò ló ń fẹ́ ta ní 650, ó ní gbé fún 600, ó wá san 200,000, ó ló máa san 100,000 ní every month. So month tó tẹ̀lé ó san 200 yẹn mo sẹ́ndì ẹsẹ̀ tó ní mọ́tò, month tó tẹ̀lé ó san 100 mo sẹ́ndì yẹn náà. But èmi ò sọ fẹ́ni tó ní mọ́tò pé mo ti gbé mọ́tò fún un, pé mo ní mọ́tò ṣì wà lọ́dọ̀ wa. So the next month ó wá tẹ̀lé, which is month kejì, tó san 100 yẹn ló fi mọ́tò yẹn lásẹ̀ntì. So wọ́n yẹn wá kú 200,000 sí lọ́wọ́, wá mọ́tò yẹn lásẹ̀ntì, mọ́tò yẹn write off.
so 100 tí èmi last 100 yẹn mo send yẹn sí. Ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì kan ló ṣẹlẹ̀ ní agbègbè Ìbẹ̀rẹ̀kòdó ní ìlú Abẹ́òkúta ní ọjọ́ Ẹtì ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 tá a wà nínú rẹ̀ yìí, tí àwọn èèyàn agbègbè yìí sì kàn sí wa ní ìkànnì Yorùbá Gidi láti wá síbi ìṣẹ̀lẹ̀ náà léyìí tó ní ṣe pẹ̀lú ọkùnrin kan àáfàá ẹni ọdún 39 tó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ikọ̀ ìkànnì Yorùbá Gidi yóò fi dé ibi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n ti gbé ọkùnrin yìí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Àdátán ní ìlú Abẹ́òkúta. Àwa náà á tẹkọ̀ létí ó di iléeṣẹ́ ọlọ́pàá Rẹ́rẹ́mú. Nígbà tí ikọ̀ ìkànnì Yorùbá Gidi dé ibẹ̀, a ní àǹfààní láti bá ẹni tí ọ̀rọ̀ náà kàn, ìyẹn Àfáà Rasaki Salau, a ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀. Ẹ kúkú mọ̀ pé ọjọ́ gbogbo báyìí ń tolè, ọjọ́ kan tó ní oní nǹkan, àti wípé bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ọ̀rọ̀ rẹ̀ ó lẹ́nu Àfáà Rasaki Salau. Kí lorúkọ yín? Salau Rasaki. Ibo lẹ wà yẹn? Àdátán police station. Kí ló gbé yín débi báyìí? Orí ọ̀rọ̀ fóònù. Báwo ló ṣe jẹ́? Mo lọ sí ṣọ́ọ̀pù charging center kan tí ó wà lórí ara, so wọ́n lọ charge bẹ́ẹ̀, so mo wá bẹ́ẹ̀ ni mo ti mú fóònù ẹni náà fóònù tó ń charge. Ẹ bá gbóhùn sókè, ẹ bá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fóònù? Mo mú fóònù ní ṣọ́ọ̀pù charging center bí tí mo ti lọ charge, so ibẹ̀ ni mo ti jí fóònù ẹ̀. Irú fóònù wo ni kí ẹ sí? Itel P36. Kí ló sún yín dé irú àtẹ̀lẹ́? Ọlọ́run ṣàánú. Gẹ́gẹ́ bí àṣegbọ́ wọn ní òun ṣe àkọ́kọ́ lílé ìgbéyà kì í ṣe ìgbà àkọ́kọ́ tẹ máa wúlò wà báyìí. Mi ò wúrò àbẹ̀rẹ̀. Because last year ni mo padà sábẹ́kúta torí mo wáyé fún mi tó sick, so sickness wife mi ló gbé mi padà wá sábẹ́kúta, so bàtà dẹ̀ nurse sickness ẹ̀ sí unfortunately ó padà kú ní December, so mo tí rí òṣèlè padà sí iṣẹ́ mọ́ ni, so I've never done such a kind of character before. Kí lẹ gbà lérò tẹ́ fi wúrú wá? I don't just know what came up to me because phone tí mo ń lò gan-an ó superb phone tí mo mú, and the phone I stole náà tí mo tà ní 20,000 naira. Nígbà tí a ti ń fa kéèsì tí ó sọ pé èmi nìkan òun allow mi tí mo wá shop òun tí mo wá charge pé àjọ máa dára fóònù mi fẹ́ni tó ní fóònù inú 20,000 yẹn ti dá mo ti fún ní 10,000 naira pé only phone now is 40,000 tó fẹ́ ra padà fẹ́ni tó ní fóònù pé àjọ máa dá 20,000 mo lè ṣe fún ní 10,000 naira pé màá fún ní 10,000 tó kù, so ibi tí ẹ ti mú fóònù yẹn kí ni nǹkan tó ń ṣe ń bẹ? wọ́n á charge bẹ́ẹ̀. Ẹ̀yin náà lọ síbẹ̀ láti lọ charge. Nígbà tó wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá fóònù ìjọ kàn sí kí ni àwọn èsì tẹ́ fi? Wọ́n wá bá mi pé nígbà tí mo wá sọ́dọ̀ wọn ní ọ̀sán pé fóònù miss mọ́nà fóònù miss kẹ́ ọjà yẹn pé kò wọ́n dẹ̀ allow anybody kó mú fóònù kó wọlé charge bẹ́ẹ̀ yàtọ̀ sí mi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé so òun suspect mi ọ̀kan bẹ́ẹ̀ ní mi ò mú fóònù lóòótọ́ I deny that I didn't take any phone ní pé kò sẹ́nìbọ̀ tó lè mú fóònù bẹ́ẹ̀ yàtọ̀ sí mi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣáà àwọn èèyàn ṣáà ń dá sí pé kò sí choice ẹni tó ní fóònù máa gba fóònù ẹ̀ káwọn báyìí máa sọ̀tẹ̀ láàrin ara wa ọ̀kan bẹ́ẹ̀. Ọlọ́pàá ṣe wá mú ọjọ́ òlọ́mú ọjọ́ ìgbẹ́dẹ́bí. Wọ́n ní wọ́n tíráàkì fóònù yẹn, so wọ́n á mú ẹni tí mo ta fún yẹn ní Thursday which is ìjẹrin, so bàtọ́ mú ẹni yẹn Thursday àtó di Friday ni wọ́n á mú ẹni nílẹ̀ ìjẹta. Kí lẹ̀ ṣe lọ́wọ́ gbà tó? Mo ṣe pé àlọ́ gbà tó dé. Ẹ wà lórí ìrùn. Ọ̀dà láti pàtẹ́ tí wọ́n wà níbi ẹ̀kọ́ wo lẹ ti kọ́? I learned so much of lesson here. Àkọ́kọ́ ni pé
mo mọ̀ pé kò sí ìjọba òun gbàgbọ́ nínú oògùn ọwọ́ tó ẹ̀bà but èmi ni mo mọ nǹkan tí oògùn tó ń jà mí lábẹ́rẹ́ bákan náà mo tún kọ́ àwọn ẹ̀kọ́ kan. iṣẹ́ ti máa ń wú àwọn ìwà yìí ni iṣẹ́ ti máa ń ṣe tẹ́lẹ̀ ṣé ó ti máa ń wáyé bí ìgbà mélòó lẹ ti jalè báyìí àwọn nǹkan wo lẹ ti jí. ṣe pé mo ti ń wo àwọn bàbá yìí tẹ́lẹ̀ ẹ̀kan tí nǹkan kan ṣe kan tí mo kàn notice nígbà kan ni pé tí mo bá ti ń try láti tí nǹkan tó ṣe kìíní kan bá ti ń dá tó ti ń fẹ́ súnmọ́ mi báyìí ni àwọn ogun yẹn máa ń ṣẹlẹ̀ pẹ̀lú mi torí mo ń bá àwọn ta mọ́tò tẹ́lẹ̀. ǹjẹ́ àáfà kí ló wá sún yín sí gbogbo ìwà yìí tẹ́ ẹ̀ ń hù àwọn ìwà ìdójútì ni ìwà ìdọ̀tí tẹ́ ẹ yàn láàyò tẹ́ ẹ fẹ́ láti máa wù nítorí pé àwọn ọlọ́pàá jẹ́ kó yé wa wípé nígbà tí wọ́n fẹ́ lọ mú àáfà yìí lórí ibi tó ti ń ṣàdúrà lọ́wọ́ lórí awọ òun ni wọ́n bá kódà lákòókò tá à ń bá a sọ̀rọ̀ yìí ó wà nínú àwẹ̀ tó ń gbàwẹ̀ lámúlánà kódà àáfàá tún jẹ́ kó di mímọ̀ pé eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tóun á lu jìbìtì tàbí já olè. ẹ̀yin ará ẹ jẹ́ ká kọ́ èrè ní ṣíṣe ká yàgò fún ìwà ìbàjẹ́ àti ìwà pálapàla bákan náà ẹ̀wẹ̀ ẹ̀yin tẹ́ ẹ kùnà láti máa ra fóònù pọ́ọ́kú lówó ẹ ṣọ́ra fún ríra àlòkù fóònù nítorí pé ẹ ò lè sọ bóyá ṣe ni wọ́n pa ẹni tó ní fóònù kí wọ́n tó gba fóònù ọ̀hún tàbí bóyá ṣe ni wọ́n lọ digunjalè tí wọ́n fi jí fóònù náà ẹ jẹ́ ká wà lójú làlákàn fi ṣọ́rí nígbà gbogbo. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi. Ẹ̀yin olólùfẹ́ wa wọ́n rí dájú pé láìkì fídíò wa ẹ tẹ subscribe ẹ tẹ agogo ìránnilétí yẹn láti subscribe bó bá jẹ́ pé ìwọ ò tí subscribe tẹ́lẹ̀ ẹ sì fi èrò ọkàn yín ẹ fi ṣọwọ́ sí wa lórí comment section. Ó dìgbà o. Ó yá o. Ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo nípò nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ń ṣó. ọmọ kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o. sọ Fásùgbà mi dé. lọ́tẹ̀ yìí o èmi gángan máa gbọ́. Fásùgbà mi dé. ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fásùgbà mi dé. ẹ ò Ọlákúnlé mi Fásùgbà. Fásùgbà mi dé. adùn idán la wà lórí rẹ o. Fásùgbà mi dé. ẹ wo educative program tí a mi sọ. Fásùgbà mi dé. àwa ò ní kólókó máa rògbò. Fásùgbà mi dé. àwọn dẹ̀ní kọ́lá náà máa yẹ̀ lọ. Fásùgbà mi dé. àmọ́ tó bá roko kó máa gbọ́ wa lọ. tó bá yẹ̀nù kó máa gbọ́ wa lọ. ẹ Ọlákúnlé mi ọmọ Fásùgbà o. Fásùgbà mi